fún ọdún Olúbàdàn ẹ jẹ́ ká mọ orúkọ yín ẹ jẹ́ ká gbọ́n pa yín sà. Orúkọ mi ni Mọ́gàjí Ọlá Muhammed tí mo jẹ́ ọmọdé lókì nídìí kan ní Ògbóyọ̀sà nìbàdàn. Lẹ́yìn ní à ń ṣe ayẹyẹ tí a pè ní Ìbàdàn ọ̀sẹ̀ Ìbàdàn. A pè lọ́sẹ̀ Ìbàdàn tó ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan. Lẹ́yìn ní à ń ṣe ìkágbánilẹ̀ tó lólógbò ń pè ní Grand Finale. Èmi ni Grand Finale ẹgbẹ́ ọ̀sẹ̀ Ìbàdàn tá à ń ṣe tí gbogbo ọmọ ẹgbẹ́ Ìbàdàn pátápátá gbogbo ẹ tó bá ti lẹ́gbẹ́ nílùú Ìbàdàn tó jẹ́ bóyá Èkó lẹ́gbẹ́ yín wà ní o, London ló wà ní o, Amẹ́ríkà ibi tó bá wù kẹ́ lẹ́gbẹ́ sí tó bá ti jẹ́gbẹ́ Ìbàdàn káàkiri àgbáláyé tí gbogbo wa máa wà níjókòó lẹ́nu ká máa wà ní lẹ́gbẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo wa náà la máa ayẹyẹ jáde ká máa ṣe olóyìnbó ní pè ní parade kọjá ní ẹgbẹ́lẹ́gbẹ́ lóríṣiríṣi àtẹgbẹ́ ọkùnrin ẹgbẹ́ obìnrin ẹgbẹ́ ọkùnrin àti obìnrin papọ̀ ẹgbẹ́ àgbà ẹgbẹ́ ọmọdé tí èmi sì ti ẹgbẹ́ tèmi jẹ́ ẹgbẹ́ Ìbàdàn Olómọ̀ tí mo dẹ̀ jẹ́ president ẹgbẹ́ Ìbàdàn Olómọ̀. Nínú àwọn ẹgbẹ́ wa nínú ẹgbẹ́ tèmi sì a ní City Honorable bẹ́ẹ̀ Honorable Owólabí. Nínú ẹgbẹ́ wa a ní ọmọ Olúbàdàn àná a nínú ẹgbẹ́ wa aláwọ̀ èèyàn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ wa bẹ́ẹ̀ dẹ̀ la ṣe ní lọ́nà àwọn ẹgbẹ́ tó kù náà nínú àwọn ẹgbẹ́ iná lẹ́tí máa rá àwọn ẹgbẹ́ mi kan ní sínétọ̀ tó ní federal honorable tó ní state honorable bẹ̀lẹ́ ti máa rẹ́ ọmọ ọba. Kò sí èèyàn pàtàkì ìlú tó jọmọ Ìbàdàn nílé lóko lẹ́yìn odi tí kò sí ẹgbẹ́ kan tẹ̀lé bá ẹgbẹ́ kan bí ọ̀rọ̀ Ìbàdàn lè ṣe jẹ́ nìyẹn. Iṣẹ́ adùn ọ̀gá ní gbọ́dọ̀ láti gbọ́ orúkọ ẹ jẹ́ káwọn èèyàn tún orúkọ ilẹ̀ kan sí i. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Mọ́gàjí Ọlá Muhammed. Ẹ ṣé gan, thanks so much. Bá bẹ́ẹ̀ ti parí, á gbé bánà wá dání, á gbé dání, àbí tí ó gbé.
Okay, sorry. Irọ́. Mo tẹ̀lé mo kọ̀ fẹ́ sáré mú díẹ̀ níbẹ̀ ni. Eléyìí ni mo. Ó wà lè yẹ sí ẹ̀ máa pè é rẹ̀ lọ́mọ Ìbàdàn. Wọ́n ti dáná sí ọmọ ìdíbà lè ní pé ẹ̀yin tó wà lọ́wọ́. Ilé ti rí ẹ̀dẹ́gbẹ̀ẹ́ tó bá wà mọ́tò CCI tó wà lẹ́yìn wa yìí. Ilé tó wà lẹ́yìn stéèjì yìí. Wọ́n ní àwọn trófì wà wà ilé ìlú sábà tó gbogbo ẹ̀mí lọ́rọ̀. Ẹ̀dọ́ wa mọ́tò CCI tó wà lẹ́yìn wa yìí ti dáná tó gbogbo ẹ̀mí lọ́rọ̀. Nàìjíríà Sunday Bẹ́ńkẹ́ ojú brọ́dà mi dáadáa. Ààrẹ fún gbogbo ẹgbẹ́ àkọlẹ́sọ̀. Ẹgbẹ́ àwọn ẹgbẹ́ gúrúùpù pátá ẹgbẹ́ ẹ̀dẹ́kàdì gbẹ̀gbẹ́ ẹ̀kátò. Ojú executive chairman. Ìbára mẹ́gà fẹ́ ìṣẹ́wọ́tò. Ọ̀yọ́ Sùpẹ́. Ẹgbẹ́ gúrúùpù pátá ẹ̀dìdẹ́kẹ́ wátò. Dr. Lórẹ́nì. Ẹ̀dìdẹ́kẹ́ wátò torí ọlọ́run. Ọ̀rọ̀ wa wọ́n dí sí àwọn náà. Dr. Adédìrún, ọ̀rọ̀ ọgbẹ́ expressive season. Bákan náà, bàbá wa Bálẹ̀ Ògúnpadé is a man of so many parts. Akí bàbá Ẹ̀káàbọ̀, Olókùnpadé Ẹ̀káàbọ̀, Bákọ̀bọ̀rẹ́ pẹ̀lú bàbá wa Ọgbọ̀gbọ̀ Lábáyọ̀, Charles Paparibisa, ẹjọ́ dírẹ́bà ayẹyẹ, Akí Ẹ̀káàbọ̀, dírẹ́bà tí ó wà mọ́tò CCI tó bẹ̀rẹ̀ yìí wá bí. Wọ́n gbọ́ kọ́kọ́rọ́ o. Ẹ̀sẹ̀ dírẹ́bà sọ kọ́kọ́rọ́ bí. Ẹ̀sẹ̀ káàkiri náà wà náà. Bàbá Adéèrò kọ̀ọ̀kan sẹ́ẹ̀sì ń sóúnjẹ. Ẹgbẹ́ sẹ́ẹ̀ ń sóúnjẹ bàbá. Sẹ́ẹ̀sì ń sóúnjẹ. Bàbá Jẹ́gífà. Ẹ̀jọ̀ mọ́tò yìí ẹni tó bá ní kó lọ rí gbé o. Ẹni tó bá ní mọ́tò yìí kó lọ rí gbé kí wọ́n tó rẹ̀ o. Ẹni tó gbé mọ́tò sójú ọ̀nà yẹn. Ibi tí gómìnà máa gbà wọlé àti àwọn àlejò náà jọ ń bọ̀. Ẹni tó ní mọ́tò wọn dá máa lọ sí ìfẹ́ wọn tó sí ojú ọ̀nà. Wọ́n jẹ́ kí ní gbogbo bí ọ o. Nọ́mbà mọ́tò yẹn LSD 159 Ife ẹ máa tó pẹ̀lú ẹ̀kọ́ sí LSD 159 Ife nọ́mbà Lagos Island nìyẹn fine colour ni dákọ̀ má jẹ́ kí inú burúkú bí ọ lọ́rọ̀ ìgbé mọ́tò yẹn kò mẹ́ o ní àǹfààní láàrin ìṣẹ́jú kan tí ṣe 60 seconds sí ìṣẹ́jú méjì tí ṣe 120 seconds láti lọ rìn gbé mọ́tò yẹn kúrò bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ọmọ wa bí mọ́tò rẹ bá wà ní o. Ìyá bá sì fi gbé lọ sẹ́kírì àti ìlú ìgbé o. Thank you.
You are truly queens. Àwọn queen kan wà ó tí ì bàrí. Ẹ̀yin lẹ sọ yẹ́ o. Tí kiri ò tí ì ṣe. Àwọn sọ yẹ́ àwárí o. Omi ìpè májì ni wọ́n. Gbogbo àwọn queen májì ni wọ́n. Àwọn queen wà rẹ̀ o. Ni wọ́n wà nínú aṣọ ẹgbẹ́ ìjọba tó kọjá bẹ́ẹ̀ yìí. Tí wọ́n ní gbọdọ̀. Pẹ̀lú abẹ̀bẹ̀. A ṣe fẹ́sù tẹ̀sí fún wọn. Abẹ̀bẹ̀ ẹlẹ́yìí tí ó dúró lọ́wọ́ wọn ní àwọn òtí ìgbà wọn ni. Ọlọ́gbẹ́bí lẹ́nu ẹjẹ gbọ́dọ̀ wò wọn sẹẹtì Àwa àmọ́ fi rí yẹn la.
túbọ̀ ọ̀kan tó ṣẹlẹ̀ tí ẹ bá ní kéèyàn ọmọ ṣàgbèrè èyí ó dárin àwọn eléyìí o èyí ó tó sábà ní ọmọ ṣe kí ni bàdá kéèké ọmọ ṣàgbèrè èyí ó dárin àwọn eléyìí kí wọ́n lè wọ́n lọ sí láàrin èyí ó dàbí ẹgbẹ́ wọn ni àwọn ẹ̀ṣẹ̀ alágbèrè àwọn ẹ̀ṣẹ̀ IBS Ìbàdàn Banga Sisters alájà Jímọ̀ alájà rẹ. Alájà Àyìndé dà. Àjẹ́ Àyálóde. Alájà Àyìndé. Àjẹ́ Àyálóde. Alájà Ayọ̀ Alága. Alájà Ayọ̀ Alága. Alájà July. Alájà Ayọ̀ Alága kọjá bẹ́ẹ̀. Ó pọ̀ jù. Owó yé chairperson. Ọlọ́dún kí CCC. 20. Ẹ bá kálájì rẹ̀ bá lélẹ̀. Ayọ̀ Alága. Ẹ kí wọn. Ẹ bá kálájì rẹ̀ bá lélẹ̀. Wọ́n ní wọ́n gbọ́. Ẹ ṣé o. Àpò ọdún o. Thank you very much. Ẹ ṣé o. Ẹ ṣé o. Sábà pé ẹnìkan bẹ láàrin wọn tọ́pọ̀ ìyàwó. Alájà July. Ṣé wọ́n ṣe ìyàwó yín? Àlẹ́ nìkan bẹ láàrin wọn tó gbà ìyàwó mi. Tó gbà ìyàwó yín? Ẹja sùn ẹ̀sìn kóòtù. Ìbàdàn indigenous theatre practitioner. Ajá èmi ọ̀la ẹ̀lẹ́ o. Gbogbo àwọn onítíátà tá a gbọ́ pé Ìbàdàn. Ọ̀rẹ́ o. Àṣà IITV. Àṣà yìí dúró. IITV. Ẹ máa gbọ́ mọ òkè. IITV. Ẹ máa gbọ́ mọ òkè. Ilé fún o. Orí ọ̀rẹ́ mi. Orí ẹlẹ́ni. Ilé-fún ọ̀tọ̀. Orí aláàjì ẹlẹ́ni. Aláàjì tó wá dùn. Orí aláàjì tó wá dùn. Aláàjì fẹ́ra alájà aláàjì dìbò. Ọ̀rẹ́ mi olórí ẹbí. Ilé-fún o. Ẹ ṣe é. Bàbá Adérù kọ̀kọ̀. Adérù pápá pọ̀kọ̀. Adérù kọ̀kọ̀. Ẹ káàbọ̀ sà. Sọ̀rọ̀ pé Adérù kọ̀kọ̀. Sọ̀rọ̀ pé bàbá yẹn ti súnmọ́ 80. Allahu Akbar. Ó sì look like 45. Allahu Akbar. Ajídèwé bàbá Adérù kọ̀kọ̀. Ajídèwé ìpọ̀. Ajídèwé ìpọ̀ bàbá Adérù kọ̀kọ̀. Àwọn olówó kílẹ̀ ń lò. Àwọn olówó Ìbàdàn indigenous. Àwọn olówó Àníkà vote. Àwọn olówó Ìbàdàn indigenous law. Àwọn olówó agbọ̀dún o. Àwọn obìnrin ní ẹ̀jẹ̀ lágbà. Agbọ̀dún o. Alájà kí ọ̀rẹ́ mi. Àwọn táwọn olówó ẹ̀sùn mẹ́rin. Agbọ̀dún ọ̀gbọ̀dún o. Ìbàdàn Foundation 95. Ìbàdàn Foundation 95. Ẹ jẹ́ ká ṣe báyìí. Àwọn ọmọ iléèwé ni wọ́n máa yan bí ológun. Èyí táwọn wá ṣe ń bí. Àwa ń ṣe ìgbélárugẹ àṣà ìbílẹ̀ ìlànà ni. Àwa fi ìdùnnú wa hàn ni. Àwa fi tòótọ́ pé ọmọ bíbí ìlú Ìbàdàn ni wá ní àwa fi. Bẹ́ẹ̀ ni àwa ṣe kálífà ni. A sì wá fi ọlọ́ọ̀lọ́ ti bẹ̀ lára wa. Àwa gbé gbogbo àgbáyé káàkiri. Ìyá Celebrity Magazine. Akíyí o. Àti ìyá wa. Ẹ kú ọdún o. Àti gbogbo ẹ̀yin ìyá wa. Ẹ kú ọdún o. Bí wọ́n á lọ ṣe sọ́mìnì. A kú ọdún o. Làǹtì ẹ̀rọ àgbọ̀mọ̀ òkè. Làǹtì. Ẹ̀rọ àgbọ̀mọ̀ òkè. Làǹtì. Ẹ ṣé o. Ẹ láǹfààní àti gbọ́dọ̀ sí abẹ́ tẹ́ǹtì. Ẹ ṣé o. Àwọn adájọ́
ti wo ìmúra yín, ó ti wo àyàyà yín. Ẹjọ́ ṣé Aláàjì Lòlógbò, Ìbàdàn Foundation 95, Ògo Ìbàdàn Mèyọ́, Ìbàdàn Prestige Ladies. Ìbàdàn Prestige Ladies. Prestige rẹ̀ o. Kò sí wàhálà, ó tó gbè mọ́ra wọn ni. Ẹ̀wọ̀n lẹ́lẹ́ yìí. Ìbàdàn Foundation 95. Àbúrò Túkàjá, ọjọ́ Túkàjá, wọ́n ti ẹ̀rọ ẹbí dàpọ̀ ẹ̀mú sáìdì kan. Ẹ̀mú sáìdì kan. Ẹ ṣé o. Ìbàdàn Prestige Ladies. Ìyá àwọn alákàrẹ́ o. Ààrẹ Congress Presence yìí. Alákàrẹ́. Àjẹ́ omi lónìí. Àjàkà. Àjàkà o. Àjẹ́ omi lónìí. Ẹ ṣé o. Àwọn tíṣà rẹ̀ yóò rà máa lọ́kọ́. Ẹni kí wọ́n ti ṣe. Ó yẹ lọ́jọ́ tó ṣe gbọ́. Ẹ ṣé o. Nọ́mbà wá tíṣà ìnáyọ̀ ṣe náà wà bí. Wọ́n wà bí o, àwọn ẹgbẹ́ olùkọ́. Aládìí méjì wà bí o. Adúgbò. Àwọn èèyàn ti dúró lẹ́yìn ẹ̀dá kan, ẹ jẹ́ ká lọ jókòó. Ẹ ṣé o. Ẹ ṣé gan. Ìbàdàn Prestige Ladies Club, ẹ ṣé o. Àjòròsò. Àkú ọdún o. Àjòròsò Club. Àjòròsò dé o. Ẹgbẹ́ Chairman Cultural Festival nìyẹn. Wọ́n dé o, ọmọ Àjòròsò. Ẹgbẹ́ Chairman of this occasion nìyẹn. Ọmọ Àjòròsò. Orí Mọ́gàjí Akéré. Orí Barrister Thomas. Ilẹ̀kùn. Ọmọ Àjòròsò Club. Àkú ọdún o. Orí ọmọ Àjòròsò. Ilẹ̀kùn o. Alájà Abduljalili dà. Ilẹ̀kùn o. Olóyè Abduljalili dà. Ọ̀rọ̀ Ṣínà Àlàbí. Ọ̀nàrẹ́bù Ṣínà Àkọ́lọ́gbọ̀mí Alájà Ọ̀nàrẹ́bù Ṣínà Àlàbí. Ilẹ̀kùn o. Gbogbo ìbọ̀lẹ̀ náà. Ọ̀rẹ́ mi sẹ́yìn. Gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọmọ Àjòròsò. Òkí Mọ́gàjí o. Àkú ọdún o. Òkí Mọ́gàjí o. Aṣọ yìí kọjá bẹ́ẹ̀. Ẹ̀dùngàn. Wáìtì ni fìlà kọjá bẹ́ẹ̀ o. Àlẹ́ pẹ̀lú búlù. Àlẹ́ pẹ̀lú bóòdì já. Blue gold. Àbùlání. Ó wà wọ̀nà àbúlà. Àbùlání. Ẹ wò ó. Súkà alájàbùlà tọ́ka lónìí. Ẹ ṣé gan. Ẹ ṣé o. Thank you very much. Thank you. Ẹ ṣé o. Yes. Federation of Ibadan Indigenes. Bayelsa State Chapter. Federation of Ibadan Indigenes. Àwọn ọmọ ilẹ̀ Ìbàdàn. Bayelsa State Chapter. You are welcome. Ẹ̀yin náà wọlé. Ẹ̀yin náà wọlé. Ìgbà ìwọ. Oh, thank you. Thank you. Thank you.